Jesus Christ, Jesus Christ. Kí ló dé tó bẹ̀rẹ̀ sí fi ṣe best friend? Best friend. Ìtàkùn tó ní kéènì ọmọ wọ̀jọ̀ tòun tẹ̀rín ní ọ̀dọ̀. Ó fàrúrú lè jìgbó. Màá jẹ́ kó mọ̀ pé tí ajá bá pẹ́ láyé ẹran ògún ni. Kí ọmọ mi àti ejò kọjọ máa ṣe wọlé wọ̀de. Ọ̀kọ̀ọ̀kan lọ́mọ ejò rì. Ejò. ọmọ onífà alápàníràwé ọmọ agbólú ọkà ṣẹbọ àgbà òjò láfi gígùn ṣayọ àrísàní tí náà kò tàgìrì ń tẹjọ ọmọ onífà nìkan ló lè rẹ́jì máa ṣojo ayé níkà ó tọ́ka ní rùmọ́lẹ̀ ọ̀kan gé wọn jẹ́ ṣàkàṣàkà ayé ò ní fọmọ dààmú wa ṣàmì ẹ̀ sinimá titun ọmọ olúfà sinimá ńlá tó lágbára ni written and produced by Adé Ajíbóyè Bigabas directed by Túndé Ọláyùsí starring Kiki Bakare Victoria Kọ́láwọlé Akeem Alimi Àjàlájà Lingo Fúnkẹ́ Ẹ̀tì Túndé Ọláyùsí Victoria Adébóyè Kọ́láwọlé Adékúnlé Chàlí ọmọ àrà Adéníọlá Odùbẹ́là Bigabas Ọpẹ́ Òkúnọlá Bàmí Adéníyì Ìdòwú Adénẹ́kàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìtàn àgbàkọ́lé ẹ̀ ní ọmọ olúfà tó kojú lọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o àmọ́ pé onírẹ̀sìn àti yá amúfò olómi sinimá titun ọmọ olúfà àwòtúnwò ni ẹgbà bẹ́ẹ̀ ọ̀làsíkò gbogbo igi télégbèdé bá fọwọ́ bá dídúnlódún. Hero wàwà. Tó bá lọ àlọ́ rámirámi láàrin ẹni kó rábò ẹ̀. Ẹ máa lọ ilé yín lọ kú sí. Èmi ò tiẹ̀ ní kú. Ẹ gbọ́ àjẹnimọ́ mi. Àjẹnimọ́ mi. Mo kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́. Mọ́mí ẹ̀wọ̀ ẹ̀rù ń bà mí. Ẹ̀rù ń bà mí. Èdè pàyà ọmọ yẹn. Àjẹ́ pọ́nbélé tó ń fò lọ́sàn-án gan ni. Irú ẹkún náà máa gbọ́ ní àwọn ọdún. Tó fún àjọyọ̀ o! Tó fún àjọyọ̀ o! ó fìkì fakafìkì ọmọ ìyá jẹ ẹlẹ́nu oró elégbè ọmọ afẹ́pẹ́jà ó gbé ọkọ ṣépè ọkọ ńlọ tó kó orokoto òjò ọ̀run sún dẹ́dẹ́ ìdá ikú ń dògbèrè lọ́wọ́ àwọn ajínigbé kidnappers nínú igbó ọmọ ìyá jẹ akọ ẹrẹ bá ní orúkọ burúkú tó ń bani lójú jẹ action packed movie lélẹ́yìn suspense ọmọ ẹ̀yẹ bọ́bọ́ ọmọ ìyá jẹ lákọlé ẹ̀ story by Jaiye Ọlákíkẹ́ lọ́mọ Ọlátúnjí Balógun ló produce eléyìí directed by Muideen Ẹ̀sáyédé starring Madam Sajẹ Kiki Bakare Tóyìn Aláùsá Victoria Kọ́láwọlé Ládì Fọlárìn Victoria Adébóyè Dàdá Ọlásùnkànmí Ìyá Dábìrà Bàmí Adéníyì Ọpẹ́ Òkúnọlá Ọmọwùmí Arógundadé Kẹ́hìndé Abọ́lájí Simple Olúwa pẹ̀lú mi Káyọ̀dé Akínwọlé Abíọ́dún Prophetess Princess Fúnmiláyọ̀ Kọ́láwọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí tá a pàkọ́lé ẹ̀ ní ọmọ ìyá àjẹ́ ti wà lórí YouTube àwòtúwò ni ó kọjá àfẹnuròyìn Ọ̀làsíkò gbogbo igi tí elégbèdé bá fọwọ́ bà dídúró Kí ló ṣe bó ló wà? Ibo ló wà? Ibo ni jọ àsíwí o. Kí ló ṣe bó lè? Kí ló ṣe? Mrs. Kokumo. Mrs. Kokumo. Kí ló ṣe ọmọ mi? Ẹ sọ fún mi. Bá a ṣe ń lọ, a bá rí lórí ìta, àbá ìpa ọmọládé rèé. Kí ló ń ṣe bẹ́ẹ̀ bá lóun fẹ́ lọ Canada? Òun ó lọ sí Chicago. Canada báwo? From Canada, ẹ dúró now. Mrs. Kokumo, I said from Canada, I'm going to Ekiti. To London. Báwo ni? Ẹjọ́ ṣọ́bá yóò jà ní. Àwa ọmọ akọ̀ṣẹ́ àmọ̀ kò ń ṣe gọ́gọ́gọ́ ni mo ní kí wọ́n pè é. Ṣùgbọ́n ẹ sọ àbúrò mi ṣeré ìjàre. Ní sùúrù. Bá mi sọ̀rọ̀. Owó kan tó ṣe. Ní sùúrù. Ó ní mo jí màálù. Kò sí kankan tó ṣe. Ó ló lọ ń jí màálù. Ṣé òkò ní ọ̀kọ́ jáde? Ní àmọ́. Kí lè ṣe fún bẹ́ẹ̀ ti bá? Ayé bíbá iná láti bá tó ń sọ kọjá bí. Ó ní mo jí màálù. Mi jí màálù. Mú wọn kò jí màálù. Kò sí màálù ní báàgì mi, wọnú báàgì mi gbé màálù síbẹ̀. Kò sí màálù bí báyìí. Wá máa bọ̀ àǹtí ẹdúró bá ọkọ jà. Ẹdúró ẹyẹ gbé bàgẹ́ ká máa lọ. Mi jí kí ló dé oṣù bá tẹ̀lé ilé ẹ̀fọ́ ẹ̀múlẹ̀. ẹjọ́ tó bá yóò jẹ o tó bá yóò jẹ màálù o àti gbẹ̀gbẹ̀ àti tálá àti gbẹ̀gbẹ̀ police station.
ẹjọ́ àti ẹwà ló kílẹ̀ ló ṣe mí. Ẹwà. Ẹ filẹ̀ kò sí kankan tó ṣàbúrò mi ṣe. Kò sí kankan tó ṣe fàbúrò mi lẹ̀. Àní mo mú màálù ṣé mo lè gbé màálù. Ó lè gbé kí ló ṣe ọwọ́ mi. Ẹ ti fún ní wàhálà ṣe. Wọ́n ti fún ní wàhálà ṣe. Mo ti gbọ́ ṣe police station lọ báyìí. Police station I'm calling my lawyer. Ó ti sáré ó sáré ilé ìgbà wá secondary school sálọ náà bí tá à ń lọ rẹ̀ sí wèrè tí kò ìwọ náà ní. Ẹ kú jókòó ẹ̀yin yá wa ẹ kú jókòó ẹ dákun ẹ má bínú gbogbo yín wọ́n dá lóhùn gbogbo yín wọ́n dá lóhùn ẹ dákun lẹ́yìn àwọn tí wọ́n ti gba talí àwọn náà tí gbà ẹ tí gbà bó lẹ ṣe dé sí. Èmi mo kọ́kọ́ dé àfa. Ẹ̀yin gbà ẹ̀yin gbà ó dáa gbogbo yín náà wọ́n fún gbogbo yín sì ní gbogbo yín wọ́n dá lóhùn ẹ dákun ẹ má bínú. bóòlù ẹ wá ta ló kàn ẹ̀yin lọ́kàn ẹ mọ̀ bọ̀ ẹ tẹ̀lé mi ká lọ ẹ̀yin ẹgbà sọ́wọ́ sẹ́mi ní mo mú lọ ẹ jẹ́ mọ́ lọ bẹ́ àfà Sakiru jẹ́ mọ́ lọ bẹ́ ẹ bọ́ bàtà ń bí jà ẹ mọ bẹ́ bẹ́ òsì ẹ wọlé. ìforí gbálẹ̀ ẹ dákun ẹ má bínú ti yín o gbogbo yín wọ́n dá lóhùn ẹ pẹ̀lẹ́. Para! Yara! Yabiyat al-Mustaqis naqisni! Yabiyat al-Mustaqis naqisni! Yabiyat al-Mustaqis naqisni! Jókòó ní bẹ̀rẹ̀. Àwọn bàbá ní ẹ padà síbi tẹ́ ti jókòó tẹ́lẹ̀. Wọ́n tún tẹ̀lé arábìnrin ilé ilé bá. Allahu akbar. Mọ̀tàdé. Wallahu Olílé Màsílò bẹ̀gẹ́ Mọ̀háìdì. Ànábìlì Yakini wa bili zilawi safutade. Afutade. Ẹ̀dàdí wà lórí ìlìyà kí ẹ sí dáhùn Fi yade. Ìyá yòókù ìpọ̀. Ṣùgbọ́n wọ́n bá yín dé ìwọ́n wá sọ́dọ̀ tèmi. Sí òjà bá. Ṣé wọ́n mọ̀ pé mo tóbi inú ayé ni? Ẹ sá fún wọn. Títí tẹ́ fi sádé ọ̀dọ̀ mi ní àyín. Wọ́n ti tún lé yín. Wọ́n ti kàdánwò báyìí. Bàbá náà ti kàdánwò. Wọ́n ti kan tí wọ́n mọ̀ sí báyìí. Pé wọ́n ti ẹ̀ lé yín wà àyín. Wọ́n ti kan tí wọ́n mọ̀ sí. Àtàyọ̀ wọ̀lì kìí á máa ti wọ́n dà ní. Olùná ìyá náà rúkú ní bàrídá. Ogun tí wọ́n ní gbogbo ogun tí ń bẹ lára yìí. Bọ́lọ̀ ṣe jẹ́ kí iná kó wà nábì Ibrahim lọ́wọ́ bá tó wà bẹ̀. Tó pàṣẹ pé kó ti di. Ó dọ̀ nà fún nábì Ibrahim àti ti ní nàbí orí bẹ́ẹ̀. Kọ́mọ̀ tuntun ó ti Bàbá ló ti dẹ̀rọ̀. Wàsàlámù ní Ó ti ra bó ṣe di ìrọ̀rùn fún ànábì Ibrahim. Ó ti di ìrọ̀rùn. Bàbá ní gbogbo ọ̀kan ayé yìí ti dẹ̀rọ̀. Àmọ́ ẹ̀yin náà pàkìtì ẹ̀kọ́ bá ara. Ẹ wá yanjú ọ̀rọ̀ yìí ẹ má yanjú kan ní ìwádìí bàbá. Tó bá gbọ́ pàlámì. Ó di dandan ó ti gbọ́jọ́ kú. Ó gbọ́jọ́ kú. Ọ̀tá tó rò kúrò yìí mi ò bá dẹ́yìn. Ariwo ẹkún. Aṣọ nílé wọn. Ariwo ẹkún aṣọ nílé wọn. Ariwo ẹkún aṣọ nílé wọn. Ogun tí ń jà ní ogun lára ní ogun náà wá pọ̀ títí ká máa lára ẹni débi pàṣẹ tún fẹ́ gba ẹ̀mí lẹ́nu ẹni. Aláàrí kí náà bá ogun lára ní ogun. Aláàjì ẹ ṣe gan. Gẹ́gẹ́ bẹ̀ ṣe sọ yẹn ló ṣe rí o. Ìlara yìí ti pọ̀ ju o. Tèmi fún ara mi tí mo mọ̀. Mi ò lè sùn, mi ò lè o. Mo ti gbìyànjú, mo ti sáré sódò, mo ti sáré sókè. Ṣùgbọ́n gbà tí Ọlọ́run ti gbé mi dọ́dọ̀ yín, èmi fúnra mi mọ̀ pàdúrà mi ti gbà. Bàbá làwọn báṣọ ya ara yín. Wàá jókòó àdúrà kan fún yín. Èmi ó sì ṣe ètò kan fún yín tí ń gbé fún yín tẹ́lọ̀ rẹ̀ lò. Ó ti parí o. Wọ́n ní lọ́rọ̀ yín bá já sí dáadáa ní bùkátà yín bá bíyà. Èló ni ìyẹn máa wá cost mi sí? Èló ni máa fún yín?
nígbà tí ẹ̀yin náà bára pẹ̀rẹ̀ Ọlọ́run ìgbà náà lẹ́wà dúpẹ́. Bàbá nígbà tí a bá rẹ̀ pẹ̀rẹ̀ Ọlọ́run tọ́lọ́ yanjú ọ̀rọ̀ yín tẹ́lẹ̀ tara wọn kẹ́ wá dúpẹ́. Àwọn ọ̀gbà kankan. Amadu ayin ti gbà. Ó lé yín débi lè sí. Tí bàbá bá fi lè dìde mú ọ̀rọ̀ yín gàtẹ́ yẹ́nyẹ́ nù. Ẹ̀tọ́ lé yín débi ti kàdánwò. Dákẹ́ bismillahir rahmanir rahim. Yasin wal Qur'anil hakim. Innaka lamina mursalin. Ala siratil mustaqim. Tanzil azizir rahim. Litunzira qauman ma unzira abahum fahum ghafilun. Má gbé kò mí o. Ojú àwọn. Ó yá dà jẹ́ ká àṣelélé yìí. Ojú àti. Olùkùnkùn rájú ẹ̀ ọ́. Ojú àwọn rí. Àṣelélé yìí. Ó ṣì ń lọ. Má dà sí jìnnà dà sí tá ti máa rí ní. Olúpè mo pè ó pè. Wọ́n á dá ẹ lé. Kí o bẹ̀rẹ̀ ojú àrí. Wọ́n gbé kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀yà kò sáyè. Kò sí wàhálà. Yíbẹ̀. Ó ti fìdí rẹ̀ lójọ́. Alọ́lé. Ó ti fìdí rẹ̀. Gbà. Àfà. Ẹ máa kó owó bẹ̀rẹ̀ ẹ̀ kà mọ̀ kọ́ tá à ń ṣe o. Onílé máa wọ̀ ọ̀yà kò sí rè. Kò sí rè. Onílé ó mọ̀ kan. Àfà àwọn bá ṣe ṣe lọ. Ẹ dúró mo ṣì wá ń bọ̀ kí ló ṣe yín ẹ dúró ẹ yọ owó jáde. Bàbá ọ̀nà lé dà. If you no get money, come on for here. Mo ní fọ́sẹ̀. Ṣé ẹ ti jẹ owó nsìn? Àbí mo sọ fún mi pé bá ṣe jẹ owó yẹn mo ṣe lè fa aṣọ gbà padà. Ọlọ́run aṣèwò ṣé aṣọ ilé rẹ̀. Nigga, you dey para now. Nigga, see, if you gamble and then this one dem chop you, dem no go last you. Because you dey para like this o. Onílé no worry, dem no be chop me. Wọ́n lè jẹ mí. Má wọ́n rí wọ́n lè jẹ mí. O mọ mi tó wà. Ìyá lọ kóye wá. Kókó mi sí àlà. Ẹni sùúrù ẹ ká mọ̀ kó tá à ń ṣe o. Èwo lè lè ṣe o. Filẹ̀. Bẹ́ẹ̀sì ni ọmọ àpàdà bẹ́ẹ̀sì ẹ̀ náà. Níbo? Ẹ wá kí lẹ ń ṣe kí ló ń ṣe yín? Ẹ ti tà náà. Irọ́ olóyè àmúṣìwà lọ́wọ́ ẹ̀. Mo ṣì wà lọ́wọ́ ẹ̀. Mo ṣì wà lọ́wọ́ ẹ̀. Sẹ́ẹ̀tì jáde. Ìbáṣọ ni mo ti di dúró ojú wa ń bẹ̀ lórílẹ̀. Ó yóò tí tó jọ ya. Nílé smart o, ẹ kà mọ̀ mọ́tà ń ṣe. Má dá sí kọ̀ọ̀rọ̀ ibi tá ti máa rí ní kó ti dá o. Ara ẹ balẹ̀ bọ̀bọ̀. Ibi tá ti máa rí ní kó ti dá o. Ayé ò balẹ̀. Ẹ gbé wa. Irọ́ náà wà dà. Make dem give me chance there. Ìjọ. Lájú ẹ̀ dáadáa o ṣáàrí. Dey play. Oda, Olúpè mo pè. Lọ́wọ́ wá. Kó o bẹ̀ o ṣáàrí 64 ni. Fọwọ́ ara ṣe ra ẹ̀ ṣáàrí. Jẹ́ encourage ó ti jẹ́ ọwọ́ tó dókòlò ló lè dá dọ̀. Lọ́dọ̀ kò tí dáná. Ta ló mú wa? Bọ̀bọ̀ ọ̀nà yóò ṣe lè dá dọ̀s má fọ̀. Ọwọ́ tó ń dókòlò ló lè dá dọ̀s. Dàkí dà bọ̀bọ̀. Ó dá dọ̀s ó yà ó lè dá dọ̀s. Ẹ má fọ̀. Ọlọ́run ó sì lè ṣẹlẹ̀. Ìsàká máa di wàhálà. Dem pro level di. Àǹtí alájà. Yí bẹ́ẹ̀. Dey play. Aṣọ ọmọ yẹn lọ. Àǹtí alájà. Ó ti padà yin owó ọjà. Ọmọ yẹn lọ ọjà. Bá ń lọ lébà ìwò. Ìbéèrè lọ́wọ́ pè ẹ́. Alpha. Ẹ calm down. Ọmọ ẹ mọ̀ nǹkan a ṣe lè ṣe ẹ dúró. Má kà ṣe lọ bẹ́ẹ̀. Ìfẹ́ bá ẹ sá síbẹ̀ yẹn ni. Má lọ sẹ́. Jẹ́ bá ẹ sá sẹ́. Ọmọ orí mi nísàlẹ̀ bẹ̀rẹ̀ o ṣáà mọ̀. Àfà. Onílé bá mi pè wọ́n kó má kọ́ aṣọ lọ. Ìpè báwo ìyẹn ta ló jẹ? Lucky for the winner, ẹ kú ìrọ̀jú for the loser, bọ̀dá mi. Bọ̀ mo lè máa lọ lé báyìí ọmọ náà. Mo lè máa lọ lé báyìí bá mi pè wọ́n onílé. Ṣé kí ni? Mi lá advice fún ẹ. Kò tó ta lẹ́nu kan ẹ̀ mo ti sọ fún ẹ pé you should gamble and you lose. Those ones they no go last you. Ṣé mi sọ fún ẹ? Wọ́n àwọn àbẹ̀rẹ̀ ìdí wọ́n rọlẹ̀ tó bá ti ń lọ lálẹ́. Wọ́n ní risky ni ó ti yẹ kò ní láti pé òwò ọ̀ṣọ́ Ọlọ́run. Onílé òde ń sọ̀rọ̀ báyìí. Ọmọ alájà àgbà ni mí. Ìṣe alájì máa béèrè lọ́wọ́ mi pé ibo ni bàtà wà ibo la. Ìtọ́yẹ̀ ni mo ṣe ní kó dúró dalẹ̀. Wàá dúró dalẹ̀ ni. Wọ́n ní mọ̀ wá kó máa dúró ẹ̀ gbégbé bá. Gbégbé kọ́ máa lọ́ra. Ọ̀dẹ̀ fi mí ṣe yẹ̀yẹ́. Kí ló ń ṣe ẹ̀? Ọ̀dẹ̀ fi mí ṣe yẹ̀yẹ́. Ṣé kí n tán ẹ ni? Àwọn ẹgbẹ́ ìkálá. Aláyé. Onílé pé wọ́n. Aláyé. Wàá dúró dalẹ̀ ni bọ̀bọ̀. Ọmọ ìgbẹ́ ṣe báyìí. Aláyé. I tell you, I'm over here.
á jẹ́ wù mí kẹ́ ẹ lo aláàjì. Mi ò rò pé mo lè ráyè. Kódà wọ́n ti rán Farida gan sí yín. Ẹ jẹ́ ń pè wá. Farida! Farida! Wá ti ṣe àwọn alásàlá àtúntàn rẹ̀ sálàjì fún wọn. Àwọn alásàlátù yẹn wọ́n ti ṣe gbogbo necessary arrangement fún ọjọ́ Sunday. Wọ́n dẹ̀ sọ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀yin lè àwọn fẹ́ kẹ́ wá bá wọn ṣe wá sí ńbẹ̀. Wọ́n fi mí sínú kíní pósítà wọn. Bẹ́ẹ̀ ni bàbá mi. Ẹ wo wọ́n ti polongo yín káàkiri àgbáyé o. Kírun ni mò ń lọ. Bóyá kẹ́ ẹ tiẹ̀ lò bíi 2 hours pẹ̀lú wọn bẹ̀ kẹ́ ẹ dẹ̀ fèsì ọ̀nà tó. Wá tán abúlé mi. Ṣé wọn kọ́ ló ń pè ní? Òun náà. Àbí ta ni? Òun ni. Ló kùn kọjá sí kànákànná. Òun dá. Abdulhamid, kí ló ṣe ọ́? Aṣọ rẹ àti bàtà dà. Mo lọ gbá bọ́ọ̀ ni. Ìgbà tí mo dẹ̀ lọ gbá bọ́ọ̀, mo bọ́ṣọ mi àti bàtà mi síbì kan pé kó má bàa dọ̀tí. Ìgbà tí a dẹ̀ gbá bọ́ọ̀ tán, mo dẹ̀ lọ kó aṣọ mi àti bàtà mi. Ìgbà tí màá débẹ̀, mo rí pé wọ́n ti kó aṣọ mi lọ. Ó lè jájá lọ jẹ́ ẹ̀. Àti tó fi ń wá káàkiri àti fìlà náà. Ó wá ń bọ̀ ní báyìí. Ó ṣe bọ́ ṣòkòtò náà sílẹ̀ ń bẹ̀. Kán kó gbogbo ẹ̀ lọ kó má rin òwò bọ̀ ilé. Ìwọ tó lójú tì. Níbi tó bá dé, òun lọ bá àwọn ọmọ inú ẹ̀ gbá bọ́ọ̀lù lórí field. Tí gbogbo àwọn tẹ́lẹ̀jẹ́gbẹ́ ti fẹ́ jáde school. Orí kankan wọ, orí school lọ, orí kankan lọ, inú ẹ̀ orí yẹn rò. Ìyún alájà, ṣé ìyún lọ jẹ ẹ̀yin lógún? Lọ́mọ tèmi ń wò pé táwa bá sí Ọlọ́run débì kan. Ká pe òun náà, ká fi ẹsẹ̀ rẹ̀ lé náà. Ká kọ́ béèyàn ṣe pe Ọlọ́run tọ́lọ́run fi dáhùn. Aláàjì Indi. Dìdìdìndì ni. Kí ni problem ẹ̀ gangan náà? Dagini dọ̀rọ̀dọ̀rọ̀ bọ̀dọ̀dẹ̀. Ṣé ibi tó yẹ kó wà yìí ló ṣì wà? Àwọn ẹgbẹ́ ẹ̀ ọ ti fẹ́ ṣetán ní yunifásítì. Ẹjọ́ ẹ̀dẹ̀kọ̀. Torí tó bá yẹ kó o ti gain admission ni bọ́ọ̀ kọ́ ló máa gbá ìwé ló máa fọ́pọ́lọ́ ẹ máa kà. Ta ló ń ṣe bẹ́ẹ̀ sí? Padà wáyé báyìí, ṣé kí ni pé bàbá mi àti màmá mi wà lórí ìjókòó àbí? Tí bá gbá etí ẹ. Ṣọ́rẹ̀. Kí ni mo ní tó ń ṣe? Wọ́n ń bá ọ wí, ọ̀hún kún ọ̀ ń gbọ́n orí báyìí. Níwájú mi, kúnlẹ̀ ṣe bí tọ́ wa. Ẹ má bínú Aláàjì. Ṣé wọ́n tún ń bá mi bẹ̀ ọ́ kó o tó kúnlẹ̀? Kí ni ń gbénú rẹ náà? Tó bá jẹ́ pé wọ́n ló mú mi kọsẹ̀ wájú Ọlọ́run. Èmi ò sọ fọ́lọ́run wípé tó ìfẹ́ ọmọ o. Ẹ má sọ bí Aláàjì. Ẹ má sọ fọ́lọ́run ẹ̀dá. Èmi ò kọ̀ ọlọ́mọ o. Ẹ má sọ bí Aláàjì. Asagafula ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀. Tó bá ti dóhun ní òmù mi ṣìnà. Ńkọ́. Tí mò ń bọ́ màá mi wí tí ń ṣe báyìí. Rárá Aláàjì ẹ̀yin kọ́ ní ṣe sí. Adarànjẹ̀ ni á. Ọlọ́run ó béèrè bá a ṣe sí àwọn ọmọ wa lọ́wọ́. Èmi wá ń kọ́ ọmọ tèmi. Ẹ wò bí tí ń ṣe. Àdúrà ni ẹ fi ràn lọ́wọ́ Aláàjì. Ẹ mọ́ sọ̀rọ̀. Alhamdulillah. Yìí sọ fọlọ́run ní èsì ní gbogbo tí ń bẹ lọ́pọlọ rẹ̀. Yìí nìkan lọ. Aláàjì ẹ má wù délẹ̀. Aláàjì ẹ má wù délẹ̀ ẹ dákun ẹ má bínú. Aláàjì ẹ jọ̀ọ́. Ẹ bá bá fàájú àwọn lọ́wọ́ ni ẹ dákun. Aláàjì ẹ má bínú. Ẹ dákun ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú Aláàjì. Kò sọ bẹ́ẹ̀ Aláàjì, kò sọ bẹ́ẹ̀. Ẹ má bínú, kò sọ bẹ́ẹ̀. Ìtẹ̀lé lọ. Kò sọ bẹ́ẹ̀. Ó ló fẹ́ sáré lọ tọ́lẹ̀tì ni. Mẹ́rin kó tó sọnù kò bínú lọ. Ó ló fẹ́ lọ tọ́lẹ̀tì ni. Má gbé kúrò àníwá. Má gbé kúrò àníwá. Ahmed, ṣé wọ́n kọ́ ló pa bí báyìí? Ṣé wọ́n kọ́ ló pa bí báyìí? Rántí o, ọmọ mi rántí o. Abdulhamid, As-Salat, má jẹ́ kí n padà wá bá ọ, kí n má fi lè padà wá ẹgbà níbi gbé ọ.
Táìmù tó bá ti ń dùn mọ́ ọ̀nà máa jíyàn pé àzàlá. Bí mo pàánù gini, mi ò tí jí o. Àzàlá. يسألونك عن الروح قل الروح bàbá àwọn tó kàn ti wà lórí ìjọ wọ́n máa bọ̀ kí wọ́n máa bọ̀ kí wọ́n máa bọ̀ kí wọ́n dà. قل الروح من أمر ربي وما أوتيت من العلم إلا قليلا. ẹ kú jókòó ẹ káàbọ̀ ẹ dákun ẹ má bínú. bàbá ní kí lẹ fẹ́ kí lẹ bá wá kí ni tẹ́ ẹ ti ń bi ọlọ́run ti pẹ́ tọ́lọ́run ò júlẹ̀ fún yín kí ni tẹ́ ẹ ti rìn káàkiri tẹ́ ẹ ti lọ́ọ́ bá àwọn èèyàn tẹ́ ẹ ti lọ́ọ́ bá àwọn àgbàlagbà tẹ́ ẹ rò pàgbàlagbà ni wọ́n nu ayé tọ́lọ́run ò yọ̀ǹda fún yín tẹ́ ẹ nìkan wá júwe ọ̀dọ̀ bàbá fún yín bẹ́ẹ̀ tí sẹ́kọ́nà tẹ́ ẹ sì rágbàlá ńlá tẹ́ ẹ ráwọn ẹni ọlọ́run tẹ́ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn kí ni nǹkan náà káwọn sọ bọ́lọ̀ kọ́lọ́ jọ̀wọ́ ẹ̀ fún yín nísinsìnyí. a ti wá síbí yìí ní bàbá nípa ọ̀rọ̀ ọmọdé ló gbé wa wá síbí so ìyàwó mi tẹ ṣàdúrà fún dọ́kínní àná ó ti dóyún báyìí so ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà tó gbé ní lẹ́rù lọ òun ló gbé wa wá síbí táwa dúpẹ́ ìyàwó mi dọ́kínní àpò ti lóyún tí wàá lóyún oṣù mẹ́ta. Allahu akbar. Ó ṣe sà àwọn òtútẹ̀ fún mi lọ́jọ́ kìíní àná àwọn náà ni mo lò lẹ́yìn bí ọjọ́ mélòó mo ṣáà rí pé ara ń ṣe mí bákan mo ní kí n lọ sí hospital ìgbà tí màá dé hospital dókítà bá ní oyún ti dúró sí mi lára. Allahu akbar. bàbá ní agbọ́dọ̀ tóbi. Allahu akbar. Kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. àwọn bàbá ní kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. Tí Ọlọ́run bá di nǹkan mú. Bàbá ní tọ́lọ́run bá di nǹkan mú tó wọ́wọ́ mọ́. Tí ó fẹ́ fi ilẹ̀ fẹ́ ní kankan. Tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé bí Ọlọ́run jùlẹ̀ tọ́lọ́ ní ọ̀hún, tọ́lọ́ jùlẹ̀ tọ́lọ́ ní ọ̀hún. Àwa ó sọ fún un pé sọ́ọ́lẹ̀ yóò sì sọ́ọ́lẹ̀. Báwọn bàbá bá wá ní Ọlọ́run dá jùlẹ̀ káwọn bàbá tó fi ilẹ̀kùn tọ́kẹ́ ní jù Ọlọ́run ó sì fi ilẹ̀. Ra'aytu abi bi'ani qalbi faqulitu la shakka anta faqulitu la shakka anta. Ana Allah. Ana. Anta Jabbaru. Allah. Anta Jabbar. Ẹ wá wo oyún tí ń bẹ nínú ìyàwó yín. Bàbá lóyún tí ń bẹ nínú ìyàwó yín kẹ́ farabalẹ̀ kẹ́ máa gbọ́ wọn. A sọ fọ́lọ́run kó ṣe ni Ọlọ́run sì ti ṣe. Àwọn bàbá pàṣẹ fọ́lọ́run ni Ọlọ́run sì ṣe. Ṣé bọ́lọ̀ ni? Àwọn àbí tá jọ wà. Sábà sọ̀rọ̀ tí ní. Táwọn méjèèjì jọ wà báyìí. Sáàmù ọkọ rẹ̀ mọ́ ni. Àtẹ́jọ́ ń jókòó papọ̀. Wọ́n ní 99 ló kọ Ọlọ́run irọ́ ní. Ibi tí láàká tí wọ́n mọ̀ nù. Ẹyọ̀kan ló kọ Ọlọ́run. Ẹyọ̀kan ló kọ Ọlọ́run ní ọ̀dọ̀ bàbá tó ẹgbẹ́ wọn àtọ́lọ́run jọ wà tó ṣàlàyé fún wọn. Ẹyọ̀kan náà ni huwa lè hawalu huwa lè hahiru. Wọ́n sọ irú ọ̀bọ̀ ti lù. Téèyàn bá ti wá mọ ọkọ rẹ̀ ń kí ló kù tẹ́ wàá bá sọ̀rọ̀ tí ò ní gbọ́. Táwọn bàbá bá dákọ̀ Ọlọ́run ti sọ́lọ̀ wá níyanjú ọ̀rọ̀ wọn ni. Bẹ́ẹ̀ ṣe wà ṣé ọkùnrin lẹ tún wá fẹ́ ká sọ fún un nísìn pé tó ọkùnrin lẹ fẹ́ ni àbóbẹ̀yìn àbí méjì. Bàbá ní ìgbà tẹ́ ti wá gbé oyún wá tọ́lọ́run ṣe sọ́kùnrin lẹ fẹ́ ni àbóbìn àbí méjì lẹ́fẹ́ kó jẹ́ ṣé ẹ fẹ́ kó ní kó ga àbí kó kúrú kó sanra àbí kó gbẹ kó lẹ́yinjú ńlá àbí kó ṣe bítíbítí kó máa sọ̀rọ̀ tààrà àbí kó máa sọ díẹ̀díẹ̀ kó máa gò tó sòsòsò àbí kó máa wo hàn èwo lẹ́fẹ́. A máa ti ṣe scan ẹ̀yọ̀kan ní ọwọ́ àgbẹ̀. Ọ̀dà mo sọ di méjì. Mo sọ di méjì. Mo sọ di méjì. Mo sọ di méjì. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qala rabbi yassir li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli waj'al li wazira min ali Haruna akhi ushdud bihi azri wa ashrikhu fi amri
muri kanu sabi akan kathira wa nazkuraka kathira innaka kunta bina basira ṣé bọ́lọ́run ló sọ pé kọ́ọ̀lá kọ́dí ti dá súra eléyìí tèmi náà sọ yìí yóò fàṣẹ sí ni mo sọ́dọ̀ ọkùnrin kan tó fi kan mashallah mashallah Allah ẹ pàgọ́ Ọlọ́run ẹ pàgọ́ Ọlọ́run ọba tó ní wúrẹ̀ ọba tó gbẹ́ bàbá ní ẹ̀lá lùkẹ́ gbé mú kí ló ṣẹlẹ̀ kí ló tó fẹ́ kún bá mi sọ̀rọ̀ Mami. ọkọ mi Mami. mo ń dáhùn. Mami ṣe bọ́ sọ pé mi àmọ́ kì í sùn ni. Mami ẹ ti sùn ẹ̀kọ́ wù mí ràn ni. ọkọ mi mi ò sùn mi mọ nǹkan tó ń sọ yìí. Mami mo ti lé ní 30. Mami mi ò tí ì ní adé orí. Ọkùnrin tó bá tún gbà tó jàjà sọ pé òun tún fẹ́ fẹ́ mi. Mami ó máa tún kú. Ẹ wá sọ pọ́rọ̀ mi ò tó ẹkú kò ju ẹkú lọ. Mami ẹkọ wo mi rọrí ayé mi ti bàjẹ́. Ayé ò ní bàjẹ́ mi ò wòran. Ṣé torí ọ̀rọ̀ Lábánjí tó kú ó tún bẹ̀rẹ̀ sí ní sun ẹkún ló tún rò. Ṣé kò tó ń torí? Tó bá jẹ́ pé Lábánjí jọkọ ẹ̀ ni tẹ́ máa bára yín kalẹ̀ kò ní fẹ́lẹ̀ kó fò sánlẹ̀ lọ́sàn-án gan kó kú wò ọkọ tó máa bẹ́ẹ̀ kalẹ̀ á yà sọ́jú ẹ̀ á pè ẹ́ jọ fara yín kalẹ̀ ní ìsinmi àdúrà aláàjì náà ò dákẹ́. Mami àdúrà yìí ó tó. Gbogbo ilé tó ń ṣe yìí ó kàn fẹ́ fi kọ́lé àìsàn sí rẹ̀ lára ni o tí ọkọ bá wá dé tán ṣé àìsàn dókítà tó fẹ́ máa mójútó jọ mójútó. Àtúnṣúmọ́nà ni Ọlọ́run á dẹ̀ gbàdúrà wa ọkọ tí a yàtọ̀jú ẹ̀. Mo gbàdúrà mo dẹ̀ ń gbàwẹ̀ kí ni wàá tún ṣe. Ìyẹn náà ti tó Ọlọ́run á gbàdúrà wa. Àyílákẹ́. Mami mo gbàwẹ̀. Àdúrà ò kì í pọ̀ jù. Àwẹ̀ ò kì í pọ̀ jù. Ṣé bá ń tọrọ lọ́dọ̀ náà ni? A gbọ́. Kú jókòó. Wàlékún sálà, wàlékún sálà. Mọ́ bínú o. Àwọn tí ẹ̀ ń gbọ́ wọn lè fẹ́ dé o. Ṣẹ̀gbọ́n wọn mú ìṣòro yín lóhùn. Ẹ dákun ta ló dé gbẹ̀yìn? Ẹ̀yin lẹ dé gbẹ̀yìn. Ta ló kọ́kọ́ dé? Ni mo kọ́kọ́ dé àfà. Ẹ ṣe àsọ pé ilẹ̀ kọ́kọ́ dé. Èèyàn mọ̀ ṣerú eléyìí náà kájú àgbà. Alájà ẹjọ́ tó lọ mí rí yín tí mo fi dé bí ẹ̀yin náà rí mi o. Ẹjọ́ mi fẹ́ mọ wí pọ́blẹ́mù tẹ́ni kò tó tèmi o. Ẹ wá wàhálà. Èmi wá wàhálà. Ẹ dákun ìyá wa. Ẹlẹ́yìn lẹ kọ́kọ́ dé. Bó ló ṣe jẹ́? Ṣẹ́rí àwọn ìyá wa méjì kan náà jókòó sí àná. Ìyáwó. Ẹni tó ẹ dákun, ẹ jókòó, ẹ tẹ̀ jókòó náà, ẹ jókòó. Wọ́n ní jókòó. Ẹ dákun sí wọn ò fún yín ta nígbà yìí. Àbá wọn ò fún wa ta yìí. Wọ́n fún yín ta ní. Wọ́n fún wa. Alákùnrin bọ́ àyùn, ẹ wá. Wọ́n fún yín talé. Tọ́ ẹ bá. Ẹ dákun àbá. Kí ló dé tẹ̀ fáwọn èèyàn ń talé tó wá fi dàríyànjiyàn? Afa Abdulaziz náà ní ká má ì tí kú. Afa Abdulaziz, sọ̀rọ̀ lárí mọ̀ nǹkan. Ẹ bá ń pọ̀ wá. Ẹ bá ń pọ̀ wá. Ẹ wo bí ẹ ṣe sùúrù ni. Gbogbo rẹ̀ ni ó ní ojú pátápátá. Tí ẹ̀yin bẹ́ẹ̀ bá wá ní ẹnìkan ló dé ẹnìkan ní òtẹ́tẹ́dẹ́. Kámẹ́rà mẹ́ gbogbo bí ta lè wo kámẹ́rà. Yà á sí mọ̀ fíìlì ara mi. Ẹ mú mọ̀ pé ẹ lè parọ́ ẹ ní sùúrù. Afa Abdulaziz, ẹ káàbọ̀. Ẹ dúró kí ló dé tẹ́ mú ń wà báyìí náà? Kí ló dé tẹ́ ní kọ́mọ́ tí ìpín tarí fáwọn èèyàn tó wá dàríyànjiyàn? Ọkùnrin ti fẹ́ máa larí mọ́bìnrin, obìnrin ti fẹ́ máa larí mọ́kùnrin. Wọ́n wá di gbàgbà tẹ́ ẹ fẹ́ dá wàhálà lẹ́rí. Dẹ́kun àfa àṣàkùnrin, ẹgbọ́n tẹ̀ ń wí. Wọ́n ṣe mọ̀ ǹjẹ́ nítorí ìtàlí. Ṣẹ́ẹ̀jà! Ẹ máa gbọ́ o, kí ṣe kémi dédé fún wọn ta. Mo ní kémi ó ní sùúrù díẹ̀ kí ṣe wùwà wọ yàrá àgbàdua.
ẹ bá sì ti wọlé yín sì mọ̀ pín ta lí. Ẹwà àwọn èèyàn tí bá a ti máa ń ṣe tẹ́lẹ̀ nù. Tí bá a ti máa ń ṣe nù. Tí bíbí èèyàn bá ti dé la mọ́ mú ta lí kò wọ́n. Ìfẹ́ ó ní ìjà náà ni. Kí ló dé tẹ́ mọ́ ṣe bí ẹ tọ́pọ̀lọ rẹ̀ sá sẹ́yìn báyìí náà? Àwọn Sakiru. Kí ló dé tẹ́ mọ́ ṣe báyìí náà? Ṣé àbàkọ́ tún ṣe bẹ̀rẹ̀? Ẹ wo bí o, ẹ bá ti ń bá mi sọ̀rọ̀ ẹ lórí yín mọ̀ pé mọ̀ndúlọ̀ ọ̀bùrọ̀ngọ́tà yẹn ló mọ̀ ṣiṣẹ́. Afá ṣiṣẹ́ fẹ́ wọnú mi ni. Ṣẹ́fẹ́ wọnú mi. Ṣẹ́yìn náà wọnú mi. Yàtí wọ́n máa ń fọ wàhálà. Ẹ sọ orí àbáka ẹ mọ̀ dẹ̀ sí o. Yàtí mo ní. Àbáka yóò kí kémi ó tó wá kéwú ọmọ ìta ni mí o. Yìí ṣe wẹ̀ pẹ̀lú. Ewo rẹ̀ ẹ dúró ẹ ní sùúrù. Ẹ dákun láti bo. Èyí ní ṣe láti bo. Ọ̀rọ̀ àbúrò mi ni ó rẹ̀ díẹ̀ ni. Alákùn lájà rẹ̀, ẹ mọ̀ dá wọn lóhùn. Sẹ́rí bó ṣe wà yìí, ọ̀rọ̀ ẹ̀ pé wọ́n fẹ́ sí ní gángan ló. Níbi bí. Ẹ mọ̀ sá. Ẹ súnmọ́ wọn. Ẹ wo bí ara kọ́ ni ìsọfara, àwọn òsọ̀fọ̀ ìsọfara òsọ̀fọ̀. Ẹ wo bí ìyá wa, ṣé mo lè gbà yín mọ̀ràn? Ẹ ṣe bọ́ sọ́nà yá àbá lọ́nà. Àbíkílẹ̀ ni mo fẹ́. Àfọ́ Sakiru kí ni mo ń ṣe nítorí ọlọ́dà kù. Yàbá bò ẹ wo bí ìyá wa, ẹ mọ̀ dá wọn lóhùn. Báwọn ṣe máa ń ṣe ti wọn ni. Kì í sọ̀rọ̀ yàbá kì í ṣe tó le. Rúkìá lásán wọn ó ṣe fún un. Ẹ káwọn ṣe wùwọ́ jáde, ara rẹ̀ ó yà. Ẹ fọkàn yín balẹ̀. Kí ni mo ń ṣe àbá Sakiru? Nígbà tẹ̀ nígbà ara rẹ̀ ó yẹ ṣé wọ́n lọ́ọ́ tọ́jú wọn ni. Ṣẹ́ṣẹ́ wo àṣẹ nǹkan ti ní? Kí ni mo ń ṣe ọ náà? Kí ni mo ń ṣe ìwọ náà? Lẹ́ẹ̀dì, kò sílẹ̀. Àyìnlá. Ọ̀gbẹ́rì olúmọ̀kọ̀ wà. Àgbà bí ọyọ̀ ọ̀gbẹ́rì ilé àlàyé ń jọ àkórí. Clear ilé ẹjí lọ bọ̀bọ̀ ọ̀kadà gòkè adé bí ọlọ́ọ̀sẹ̀. Bàbá ẹ ṣe báyìí. Ẹ wo bí ìyá wa yóò dá kẹ́bù nǹkan yín sọ wọ́n tún sẹ́yìn wọ́n ní ti ń fò òkè nǹkan ọmọ sọmọbìnrin yìí. Ó ti pẹ́ díẹ̀. Ọlọ́run. Ẹ wo, ní sùúrù dákẹ́kẹ́ sọ̀rọ̀ ẹ wo. Àfà, ó ti pẹ́ díẹ̀. Gbogbo nǹkan tó dẹ̀ ní kí n ṣe pátá mo ti ṣe. Àdálẹ́. Àdálẹ́. Ó jẹ́ kó lè rí owó sàn bíbá ẹ̀yẹ ṣàánú wa àfà. Ẹ ṣàánú wa. Àti Ṣákì, ṣé o di ẹ̀rọ jẹ ni àbí? Ó yá. Àgọ́ ìkìlẹ̀. Ẹ yóò ní kúrò lọ́nà. Sọ́gbé ọrù yìí ni kí ìwọ náà. Hey, Lucky boy, àyà ń gbọ́nù làtọ̀. Gbàgbé òṣì yẹ pọ̀. Ó yá ilé wa jìn báyìí. Ṣàtọ́júmọ̀ bàbá àgbákò yẹ pọ̀ ń gbòòrò. Rẹ́bẹ̀, èmi ń ṣàṣọlúmọ́. Wà máa ń gàdọ̀ náà ń tún mú yárọ́bà náà. Wà á rí sírí àlẹ́ ìyá bábílẹ̀ tọ́ìrán. Wà máa ń gàdọ̀ náà ń tún mú yárọ́bà náà. Wà á rí sírí àlẹ́ ìyá bábílẹ̀ tọ́ìrán. Wà máa ń gàdọ̀ náà ń tún mú yárọ́bà náà. Wà á rí sírí àlẹ́ ìyá bábílẹ̀ tọ́ìrán. Ìwé fún ọ. Bàbá. Bàbá. Sọ wọn pé ẹkúnlẹ̀. Ẹ̀dìgbé. A fẹ́ mú yàn ó sì kó sí olúwẹ̀ lẹ́sẹ̀. Ẹ jẹ́ máa ṣe rárá. Ọjọ́ mo ń tẹ́ ìṣe. Bàbá náà ti gbọ́. Ó tiẹ̀ ti gbádùn ni. Bàbá ní kì í ṣe pé yóò gbádùn kó ti gbádùn ni èyí. Nígbà tí orí yín ti lè tì í tẹ́ ti wọ inú ilé mi, Sheikh Jabbar. Bàbá nígbà tó rí yín tì yín tẹ́lẹ̀dá yín wá rọ̀ mọ́ tẹ́sẹ̀ yín wá mú yín wọnú ilé bàbá wa Sheikh Jabbar tó pé àwọn nìkan ni àwọn níwájú àwọn lẹ́yìn àwọn lòkè àwọn nílẹ̀ àwọn ní gbogbo nǹkan. Èmi ni wọ́n ń pè ní Ajíbọ́lọ̀ sọ̀rọ̀. Bàbá náà ń pè ní Ajíbọ́lọ̀ sọ̀rọ̀ táwọn àtọ́lọ́wọ́ jọ máa ń jókòó gbọ́. Tí Ọlọ́run ó sì gbọ́. Tọ́lọ́run ò sì gbọ́dọ̀ kọjá ìgbọ́sọ̀rọ̀ bàbá. Ó gbọ́dọ̀ gbọ́. Ó gbọ́dọ̀ gbọ́. Mo sì ti bá a sọ, mo ti fẹjọ́ ẹ̀sùn Ọlọ́run. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ọlọ́run ó sì ti gbọ́. Ó sì àgbákò ní nínú ìrìn ẹsẹ̀
bàbá nínú rẹ̀ ẹsẹ̀ kéèyàn máa rìn rẹ́dẹ̀rẹ̀dẹ̀ kó máa rìn rẹ́dẹ̀rẹ̀dẹ̀ kó máa rìn rẹ́hùn kó máa rìn rẹ́gbẹ̀gbẹ̀ kó máa rìn gbàgbẹ̀dẹ̀gbà èyàn máa ń ṣe àgbákò mẹ́ẹ̀. ibẹ̀ ni ẹ ti gbé lé lọ́wọ́. ibẹ̀ ni ẹ ti gbé lé lọ́wọ́. ẹ̀sọ́ yẹn ní sàgbákò. wọ́n lé òní sìnrìn. wọ́n máa ń ká dáná ó tún ohun ìyá àrọ̀bà náà. wọ́n máa ń ká dáná ó tún ohun ìyá àrọ̀bà náà. wàrí sírí àlà ìyá bàbí làtọ̀ ìra. gbogbo pẹ̀gàn tí wọ́n ń pẹ̀gàn wa. gbogbo dètè tí wọ́n ń dá burú sí wa. báwa ra àwọn ẹyẹ àbábí làṣẹ 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 wa. àfáàyí ẹ ń ṣe iṣẹ́ ẹ máa tún rédíò ṣe. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. kì í sọ̀nà yín. gbogbo ohun tẹ́ ẹ gbọ́dọ̀ máa ń ṣe tí ó máa jẹ́ ọ̀nà ọ̀la fún yín gbọ́dọ̀ jẹ́ ohun tí ó máa lọ ẹnu oúnjẹ kódà bẹ́ẹ̀ ṣalájà pọ̀ sàn ju rédíò ní kìlọ̀. ibi ogun ti wá dìde tó fi dàrin àjòrú mọ́ yín lọ́wọ́ tẹ́yìn gangan ọ̀mọ̀nà tó yẹ kẹ́ ẹ gbà gangan. ìyá kan nínú ilé yín nínú àràfí orúkọ rẹ̀. inú àràfí orúkọ rẹ̀ mẹ́rẹ̀. lédè àwọn eléèbó ha bẹ́ẹ̀. lédè àwọn eléèbó tẹ bá fẹ́ pé bí gbọ́dọ̀ fẹ́ pé àdíjà tẹ fẹ́ pé amínà tẹ fẹ́ pé àzílà ẹ bẹ́ẹ̀. ha bẹ́ẹ̀. bàbá ní ha bẹ́ẹ̀. bí náà sì bẹ́ẹ̀. bí náà sì bẹ́ẹ̀ ọbẹ̀ ló jẹ́ kó rọ̀ yí bí ìbẹ̀ ló yẹ kẹ́ ẹ mọ bí ọ̀sì. w wà nù ẹ̀. bàbá ní w wà nù ẹ̀ ọlọ́run wà ní jẹ́ kí wèrè jẹ́ kí yé. bẹ́ẹ̀ bá ti mọ̀ ìyá tí mò ń sọ yìí. bàbá ní bẹ́ẹ̀ bá ti mọ̀. ẹ wá owó tí ń ṣe bíi tẹ́tẹ́ náírà mẹ́ta. ẹ wá owó tí ń ṣe bíi tẹ́tẹ́ náírà mẹ́ta. ẹ kó fún ya yẹn ní ọ̀sàdúrà. ẹ kó fún ya owó ọ̀pọ̀jù rẹ̀ ní ọ̀sàdúrà sí. ogun ti bí ya. ogun ayé yín bá bí alẹ́ ẹ ṣe gọ́tà. ọlọ́run ò ní fi ọkọ dà yín láàmú kò ní fọmọ dà yín láàmú o. ẹ má sàmì mú rábìlì àlámọ́ náàlì wà rábìkì tàbí núrí ṣẹ́yìdì náàlì mú sí tọ́fà mọ́ sọ́wọ́ wà láàyè wà lọ́wì àjùmọ̀ yìí. gbogbo tí ṣe yìí ti yọjú jọ sí yọjú lọ́wọ́ tẹ́lẹ̀ tó bá yẹ kó ọmọ ìmọ̀. báwo lọ ra aṣọ yìí báyìí. mo ti sọ fún yín pé kẹ́ ẹ ní sùúrù owó aṣọ yín máa kàn yín lọ́wọ́ kẹ́ tó travel padà ẹ ní sùúrù ẹ mú mọ̀ pé ọjọ́ tí ilé máa ṣe sùúrù náà ni. Wàhálẹ́kùn sàlám ẹ ká sọ àdúrà ni o àdúrà ni o gbàrọ̀ lọ àdúrà gbogbo wa gbà yes ma. alájà kí ló tà rí yín. mo sì gbàgbé lánàá yẹn mo sì pátápátá. ẹ má sùn rẹ̀ mọ́ o ẹ lè má gbàgbé kẹ́ wá ní next week ó ṣe kókó next week yẹn àjọ máa ṣe ni àmì ẹ ṣe gan. ẹ gbọ́dọ̀ miss next week o ẹ gbọ́dọ̀ miss next week o because àná yẹn tẹ bá rí èrò bí omi ṣé wù Ọlọ́run bá wọ bàbá yẹn ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń jáde síta tí wọ́n wá ń jẹ́rìí sí agbára Ọlọ́run láti ara ṣéwù yìí ẹ miss ìyẹn Ọlọ́run ṣì wà o owó àwọn èèyàn owó ṣéwù bẹ́yìn gbọ́dọ̀ miss ẹ̀ ìkọ̀kọ̀ tiẹ̀ gbọ́dọ̀ ṣe é ó gbìyànjú. ọ̀nà lẹ́yìn yẹn bàbá kẹ́pítà kan wà níbẹ̀ pé bàbá yẹn. mú mọ́ ọmọ bàbá yẹn kú last week. ké lọ kí ti kú gan. ṣé o kọjá àtàwọn èèyàn báyìí ọmọ yẹn dìde o. ṣé irú owó èèyàn bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ mix ẹ̀ rárá ikú ò tiẹ̀ gbọ́dọ̀ pa bàbá yẹn fún wa because ìkọ̀kọ̀ ò tiẹ̀ gbọ́dọ̀ ṣe a tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí nǹkankan ṣe a gbọ́dọ̀ máa gbàdúrà fún lójoojúmọ́ ni èèyàn ṣì wà èèyàn Ọlọ́run ṣì wà ó wà o my dear sister tí bí mo ti sọ fún yín pé kẹ́ ṣe sùúrù ẹ máa gbowó aṣọ yín kẹ́ tó travel padà ẹ ṣe sùúrù ẹ ṣàmọ́ bí ìta ṣe rí kò sí owó ń ta báyìí náà. bídí pàtàkì kan kò sí iṣẹ́ tẹ́rí yẹn kì í déédéé ṣe mo ní bídí pàtàkì kan kò sí obìnrin kì í jẹ́ kú mọ́lú mo
onílà mi ní bàtàǹkè lótú Ifẹ̀ ọ̀rọ̀ tó bá sọnù òwe la ó fi wá ọ̀rọ̀ tó bá sọnù òwe la ó fi wá òru ní lójú ó dórí àgbà kodò òru ní lójú ó dórí àgbà kodò òye làgbà ń wò. Ọlọ́run má gbé bá ṣe wà. Àpàdà sábúrú ìgbà tí ó dá. Ọlọ́run má gbé bá ṣe wà. Illa billahi al-aliyyil azim. Bismillah. Àwọn bàbá sọ wípé kí ni nǹkan tẹ́ bá wá. Bàbá ní kí ni nǹkan tí ń ṣe yín gangan tó yẹ pé ti sánná ní ara nínú ayé tẹ̀ ń káàkiri tó yẹ pé bẹ́ẹ̀ ṣe ń lọ sọ́tún lẹ́ ń lọ sósì ní bá a ṣe ń wojú yín ẹ̀ rí pé iná gbọ́dọ̀ àwọn àfáà kan kọjá ẹ ti dọ́dọ̀ àwọn àfáà yín àmọ́ lọ́wọ́ ò yanjú rẹ̀ tẹ́ ẹ sì mọ̀ pé kò sẹ́nì kankan tó lè ṣe é ju kí bàbá yanjú ẹ̀ wájú Ọlọ́run lọ bàbá ní kẹ́ ẹ sọ pọ̀rọ̀ náà ó níyanjú. Bàbá Ọlọ́run jẹ́ mi ọlá yín ogún sá. Àmín. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Àmín. Ẹ̀yin títí wọ́n ń tàn tí gbogbo aráyé ti fi rìn Ọlọ́run jẹ́ òkú rí. Àmín. Sallallahu alaihi wasallam. Àwa ìjọ Jama'iyyatul Anwarul Latif lábẹ́ àkóso bàbá wa Sheikh Jamiu Ishaq. Àwọn ni wọ́n rán wa wá. A fẹ́ ṣe wá sí ìta gbangba. Àwọn ìjọba wa wò pé inú ọlá yín títí ń tàn pé ká jẹ́ àlùbáríkà yín pé yóò wù wá kó jẹ́ ilẹ̀ wá sí náà fún wa. Àwọn wá sí wá wò pé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé a ní ìkàyé ní ẹ̀sìn wọn bízì tó wá wò pé gbogbo àsìkò tẹ́ ẹ bá fún wa tó bá tẹ́ yín lọ́rùn tẹ́ ẹ máa lè ráyè wà tó náà ní kẹ́ fún wa gbogbo ẹ̀sìn ló tọ́ wa lọ́rùn tòun tó lẹ́dà ṣe ní àwọn àṣà. Ó kọ séwù wọn tí wọn dáhùn ẹ ti gbọ́ nínú ayé. Ẹ gbọ́ kí ló kọ àfáà yẹn. Fadilatu Sheikh Jalil Jamiu Ishaq Adamala Ayatahu. Bàbá Nira. Bàbá, mo mọ àfáà tán sọ, mo mọ̀, àmọ́ èmi ò mọ̀gbà tó náà wá di Fadilatu Sheikh tán fi Jalil kún. Àfáà lásán lè mímọ̀ sí, kódà nínú àfáà táwọn ọmọ ilé kí ọmọ kan kéwù ni. Bẹ́ẹ̀ni, bàbá Nira, nísàlẹ̀ rà. Inú rà lẹ́ ń gbé, àlèrà wíkọ́ ni.
ara nura bàbá sọ́fù sani àsánà wí bí ìgbà tí a ka kíláàsì kejì ló ti kó ń lè kéwù mo mọ̀ kó mọ́ kéwù. ibi ọ̀dọ̀ yín ti kéré fún ròtí wa láti wábẹ̀ ìwáàsí. bàbá níbi tẹ́rọ pọ̀ làwọn ti máa ń ṣe wáàsí tí ó jà lẹ́jà kó tí gbogbo ayé ó mọ̀ pé bàbá sọ̀rọ̀. ẹ tó bíi mélòó. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa bàbá àpọ̀ àwa náà ṣe ń bọ̀ àti ń gbé ìrúbọ̀ díẹ̀ àti ń gbé ìrúbọ̀ nígbà tẹ́ wá ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ sẹ́yìn náà ráwọn àpá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tẹ́ ẹ lè pè kí wọ́n wá ṣe wáàsí fún yín ni. bàbá sọ wípé bẹ́yẹn bá ẹsẹ̀ ń bọ̀ ẹni tí ẹsẹ̀ ń bọ̀ ni àtúyú ẹlẹ́dà ṣìkàdíyá ti takọ̀ ẹgbẹ́ yẹlẹyẹ máa ń wọ́tọ̀. ẹ lọ bá wọn tẹ́ ẹjọ́ ń bọ̀ náà ẹ sì pé wọ́n kí ìṣerú tiwa wà ń bẹ̀ ni wọ́n máa pé àfáwọn àwọn tí wọ́n wà lágbo rẹ̀ wọ́n ọ̀pọ̀gọ́rùn kí sèmi. kì í sàwọn ọmọ onílàkà àwọn àfọ àwọn ni. wọ́n ní ẹ lọ wá dédé ẹgbẹ́ yín tí ẹ máa pè sí wá àti tí ẹ máa bí tẹ́ ẹ wà ní. ṣé ìfẹ́ yín ló pọ̀ lọ́kàn àwọn ìjọ wa ní ohun gbogbo ló ṣe fàtà fún pé kéyìn gbogbo fúnra yín mú déètì wa. rárá wọ́n mọ̀ bẹ́ẹ̀ ayákùnrin. ibi táwọn ọmọ yìí náà ó dé wọ́n fún yín ní 50,000 naira kẹfì sí owó mọ́tò ẹ̀yin ní òun ń bá ní wo torí tààfà yín ẹni fún yín ní nǹkan kan. ìfẹ́ yín pọ̀ lọ́kàn àwọn. àlìjẹ́nà rẹ ló fi ń ta yín sọ fẹ́ rí náà rí géètì àlìjẹ́nà rẹ pọ̀ wọlé àwọn bàbá tí ó mọ̀ pàṣẹ bẹ̀rẹ̀ fá. ẹ bá náà fowó ẹ máa lọ orí ẹ dídé ni ẹ máa lọ ìyá ẹ bá jẹ tẹsùbá lórí kẹ ẹ tó tún lajú rí nǹkan tó dánú ayé ó dẹ pé ìmọ̀ bí kẹ wà. alájọlá bàbá lò. wọ́n jọlá àwọn tó ní ilé. ìwọ́n ti ẹ̀ dùnúnù fùnúnù ni. bẹ́ẹ̀ ká parí ọlá ilé ilé ẹ̀kú mọ̀ ìlọ́lá mọ́. dùnúnù fùnúnù. bẹ́ẹ̀ni bàbá ìmọ̀ wá bẹ̀ ìmọ̀ wá bẹ̀ ìmọ̀ wá bẹ̀. Ọlọ́dọ́lọ́dá òun ló lè ní. Òun ló lè ní o. Ọba tó lè ní òun ló lọ́la. Òun ló lọ́la. Ọba tó lọ́la òun ló ní. Òun ló ní yí. Ọba tó ní yí òun ló láyé. Òun ló láyé. Ọba tó láyé ló ṣẹ̀dá yìí o. Ló ṣẹ̀dá yìí o. Àpàdà sọ́ọ̀bùrú ìgbà tí ó dá. Tí ó dá. Ọlọ́run mọ́ bẹ́ẹ̀ bá ṣé wà àpàdà sábúrú ìgbà tí ó dá ọlọ́run mọ́gbẹ́ bá ṣe ó ti wá. ẹ dákun ẹdún náà láìláì ilẹ̀ láì múra mọ́jú súrọ̀ mi. sallallahu alaihi wasallam. ẹ dákun kí ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ Ṣéhù ni. kí ló tún fẹ́ ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ju pé ibi tí yóò pa atọ́sí náà ni wọ́n fi wá sí lọ tàbí sọ ló tún fẹ́ ṣẹlẹ̀. ibi tá a tọ́ sí náà fi wá sí. ibẹ̀ ló fi wá sí o. rárá o wàláhì tàláhì. àfàtẹ̀wò yẹn garu ẹ̀ pọ̀ o. ó ti pọ̀ ó pọ̀ ó pọ̀. wọ́n jẹ́ máa ṣe bíi pé àwọn nígbàkejì Ọlọ́run àfi bíi báwọn náà dára mọ́. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ṣe sọ yẹn pé garu ẹ̀ pọ̀ ó ti pọ̀ jù ó ti pọ̀. Kùránì sọ wípé kí ẹ̀dá ó rẹra rẹ̀ sílẹ̀. kí Ọlọ́run ọba àlá kó lè gbéga. kí Ọlọ́run ọba àlá kó lè gbéga. ó ti pọ̀ jù. wọ́n dẹ̀ máa ṣe gígí pé kí jẹ́ kí ẹ̀yin lẹ̀ dá wa ni. wàláhì wàláhì. nǹkan ṣe ó dùn mí o ó dùn mí o. kò wá sí kò sáìtì Ọlọ́run ọba náà tó bẹ lórí ìjọ tó ń bẹ lórí àga ọlá rẹ̀ kókó ń bẹ pẹ̀lú gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ yìí Ọlọ́run yóò wọ ọlá yìí náà yóò gbé Ṣéhù tiwa náà yóò gbọ́n ọ̀gá jù. àmín mọ̀kánà àlíyà. sẹ́wárí tó bá wá kó àwọn nìkan tó kó àwọn nìkan ni ó ṣe wá sí lọ́jọ́ òun wàláhì tàláhì súnmọ́ bí láì èyí ni wá. kò tó yun ó tó àwọn mọ̀nyẹ̀mọ̀nyẹ̀ náà pọ̀ nù lù ẹ̀yẹ já mọ̀ wọ́ọ́rí kó tó jẹun Ọlọ́run ṣe bá a ṣe fún wa. bẹ́ẹ̀ ni àfi ká wá Ṣéhù gidi tí ó wá sí fún wa lọ́jọ́ òun ni o bẹ́ẹ̀ ni. Ara tó bá wù ya Rabbi ìfinidá Allahumma ya Rabbi mo bẹ̀ ọ́ má fi mi dára ibi o. Assalamu alaikum o. Wa alaikum salam wa barakatuh. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rí yín ẹ jọ̀ọ́. Okay sir.
Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ó níbi tí mo fẹ́ lọ ládùúgbò yìí ni mo dẹ̀ ti ń parabẹ̀ látàárọ̀, mo kàn ń sọnù ni. Ibo lẹ ń lọ sà? Wọ́n pè bẹ̀ ní Mahab Estate. Mahab Estate ò dẹ̀ wá ní ṣùgbọ́n. Ẹ mọ̀ bẹ̀? Bẹ́ẹ̀ ni. Alhamdulillah. Straight down yìí, ṣẹ́rí àwọn pole yìí. Èyí tí mo wò yìí? Bẹ́ẹ̀ ni, tẹ́ bá ti ka 1, 2, 3, the fourth one. Lẹ ti máa yà wọlé by the right. Straight down, ẹ máa ti rí báyìí. Wọ́n kọ́ gbàgàdàgbàgàdà báyìí ni Mahab Estate. Ẹ ṣé. Bẹ́ẹ̀ ibẹ̀ gan lèmi gan lọ. O ti ọ̀rọ̀ ti yanjú. Ok, ẹ kí mi gbogbo yín débẹ̀ nígbà máa gbé yín délé sọ ẹ má lè fi bẹ̀rẹ̀. Àná ẹ má wọ̀ bí mo ti ṣe júwe fún yẹn kò ní ṣe rárá. Àjìyà kò lè tó yẹn. Ṣé ẹ ń bẹ̀rù ni? Mùsùlùmí ni mí, Farouk orúkọ mi. Mo lè gbé yín débẹ̀ kò lè tó yẹn. Ẹ̀yin náà mọ̀ pé ìlú ti lé ń sìn. Ìlú lè ná ẹ má bẹ̀rù ṣẹgbọ́. Ẹ wọnú mọ́tò. Ẹ ṣe gan ni sir. Àjìyà ń bẹ̀rù ṣá. Hey. Àdánwò rẹ̀ mo lè kojú. Ẹ ṣe gan. Màmá ẹ dákun tó lọ àtàbí nábì. Ẹ ní forí gbé tí èṣe ti yín bá. Àwọn bàbá yìí ṣe àfá o, ṣéwù ni wọ́n. Ẹ wò ó ṣéwù ẹ má bínú. Ẹ wò ó ṣéwù orí tí ẹ ṣe nínú ayé mi. Ọlọ́run nìkan ló wẹ lẹ́sùn. Òun ló lè san oore yìí fún yín. Ẹ wo ọmọ mi. A ó ti ń sọ̀rọ̀, àbí mo parọ́? Ẹ ṣé gbọ̀sà. Mo dúpẹ́ gan lọ́wọ́ yín, ara mi ti yá gàdá, ẹ ṣé gbọ̀sà. Ẹ ṣé o, ṣe rí wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ ọ̀dọ̀ yín gangan báyìí ló wà. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Èwo lẹ ń sọ? Ẹ fi ń ṣeré bí bàtà bá mú rí bèbí dání ẹ ti mọ̀ pé bèbí ò lẹ́mìí. Ẹ ń sọ pé wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ bàbá ló wà. Kò síbi kankan nù àgbáńlá ayé mọ́. Màmá kìí ṣe ìlú ta wáyé nìkan, bẹ́ẹ̀ dé Saudi, bẹ́ẹ̀ dé Qatar, bẹ́ẹ̀ dé Amẹ́ríkà, bẹ́ẹ̀ dé London, gbogbo àgbáńlá ayé láyé tó bá ti sọ pé àfa wà, kò tí ibi kankan tí wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ̀dọ̀ bàbá ń bẹ̀. Ẹ wò mí ibi tẹ́ tún ti lè rí, bóyá tẹ̀yìn àtọ́lọ́ ń bá jọ ríra yín fètè tàbí bá pàdé ànábì tẹ́jọ́ tó pọ̀. Torí bàbá máa ń wà pẹ̀lú Ọlọ́run àtànábì, tẹ́ ẹ bá ti ráwọn méjèèjì ọ̀dọ̀ bàbá lè tó kutu wà. Bẹ́ẹ̀ ni. Mo gbà. Ẹ ṣeun lọ, ẹ wo ibi kan tẹ́ sọ tí ẹ fi parọ́. Ṣeré mi tí mo jókòó yìí, mo ò ní gbàgbọ́ pé à ń lọ sádọ̀ àfahàn tójú bọ̀lé àṣegbá. Torí mi gan fúnra mi personally mo ti ní kó gbé lọ sí psychiatric hospital kó tọ́jú ẹ̀. Bọ̀ àmúgbà tó débì báyìí torí ìwòsàn ìgbàgbọ́ mi lẹ́kùn àfà. Onílé kan ní igbó, ẹ̀yin tẹ́ ẹ̀ nígbàgbọ́ náà ẹ̀ lọ́dọ̀ sáyé nígbàgbọ́ náà kọ́ iṣẹ́ mẹ́sì bẹ́ẹ̀ mọ́. Alhamdulillah. Alhamdulillah. Bàbá ni ẹjẹ́ dúpẹ́ bọ́lọ̀ dáadáa. Ìhà ní àwọn ò nígbàgbọ́ pé àwọn èèyàn ń bẹ lórí ilẹ̀. Bàbá láwọn ẹni Ọlọ́run tó ṣe pàtàkì tí wọn ò ní kankan tá ń ṣe dúpẹ́ máa dún wájú Ọlọ́run lọ́wọ́ ń bẹ. Àwọn èèyàn ń bẹ lórí ilẹ̀. Wa ibadur rahman. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa ibadur rahman alladhina yamshuna 'ala al-ardi hawna. Wa idha خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما. àwọn èèyàn bẹ. bàbá làwọn èèyàn bẹ. alẹ́ ulama láwọn àfáà tí wọ́n jogún àwọn ànábì. Báwọn àfáà ṣe pọ̀ tó lórílẹ̀ tọ́lọ́ fún wọn níwọ̀n bá táwọn náà fi ń já àyà níwájú àwọn èèyàn. Ipò ju kò lọ, ipò kéré sípò, ipò ti bí tẹ́lẹ̀gbẹ̀ẹ́ pa àwọn bàbá. Àwa lọ́dọ̀ Ọlọ́run ọ̀tún ló wà. Ipò táwọn bàbá lọ́dọ̀ Ọlọ́run apá ọ̀tún ló wà, kò sí lápá òtún tẹ́yẹ̀ mọ́ bíi táwọn. alẹ́ ulama. Alájà wa tí Ọlọ́run wá ní kí wọ́n rí ìwòsàn látara wa látara Ọlọ́run kò ní kú lẹ́yìn mọ́. Ẹ̀sà ní ẹnu àṣẹ nífà. Ọlábíbí ànábì. Sallallahu alaihi wa sallam wà nẹ́bí. Eléyìí kọ́ máa jẹ́ wáàsí. Ẹ dákun nínú ayé tí a rí ọ̀pọ̀ ju tá à ń rí lọ.
ayé fẹ́ àmọ́ kò sí ilẹ̀ mọ́ gbogbo ilẹ̀ báyìí làwọn èèyàn kan ti wà mẹ́ àwa ò rí. lẹ́yìn tọ́lọ́run wá ṣe fún yín tí ijó rẹ̀ tẹ́ ẹ rí wòsàn yìí kò ní kò lẹ́yìn. ká pé màmá yóò jẹ mí. màmá yóò jẹ mí. bàbá sọ pé wèrè dáadáa. màmá yóò jẹ mí. màmá yóò jẹ mí. màmá yóò jẹ mí. bàbá sọ pé wèrè dáadáa. màmá yóò jẹ mí. lágbára náà kò ní. ọmọ báyìí wí. ó sọ pé ó fi pè dání. sàtì àbá fi kú ọmọ sàdá o. má dára sí alágbádá. àníbọ́lọ́hún bá sọ pé òun ò ṣe máa. nínú ayé ẹ̀dá wàhálà ní ilé. sàtì àdákùn mọ́ ìwọ́ lọ mi. má dára. ẹ máa sàmì fún bàbá. ẹtẹwọ àdúrà àdàtà alẹ́lẹ́ ìdánu inú mi ní dárí lámì ẹkún ṣe àmàsìkúrà nínú alágbínàlì ìdánù mi nú tí fàtí àjájì náptàlì ìfàjà àlìna òsèmí àmbàsíra ìnàdẹ́ iná òsèbí láì má ṣàkíra wa ìmọ̀ kọ̀fúra nínú ilé àbúrà ara yẹ ṣe àbúrà mi káṣí kaná mi sáájú àlùkàfúra nínú nàáfù mi rọ́pìnà yàmàlà àbúsà kàmtàrí. Allahumma ya Rabbi. Sista Farida adẹ̀rín lánàá tí ẹ kúkú sọ fáwa pé bóyá ẹ ń múyàn bọ̀ nílé o pé káwa náà tiẹ̀ lè bá yín múra ká lè mọ bó ṣe ń lọ àbí. Sista Adijat kò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn o ṣebí ńgbà tí mò ń lọ wọ́n dẹ̀ stop mi pé kí n jọ kí n júwe ibì kan fún wọn ibẹ̀ dẹ̀ jẹ́ pọ́nà bíi tèmi náà ń lọ torí ẹ̀ ni o wọ́n dẹ̀ ní pé kí n wọnú mọ́tò káwọn gbé mi tí ẹ̀ kọ́kọ́ fẹ́ wọnú mọ́tò wọn wọ́n ṣáà bẹ̀ mí pé kí n wọlé bí mo dẹ̀ ṣe rí i pé ẹni tó ń sọ̀rọ̀ ìwé ẹ̀ tutù n bá dẹ̀ wọnú mọ́tò. nǹkan tẹ́ ń ṣe láti sọ ni pé ẹni tẹ́ wà nínú mọ́tò pẹ̀lú yẹn ẹ mọ̀ wọ́n tẹ́lẹ̀. nù mo kàn mú wọn lọ bí tó sọ pé àwọn ń lọ ni mò ń bọ́rọ̀ bọ̀ ẹ sọ pé ó gùn kí n tiẹ̀ wá mọ̀ kí n má wọnú mọ́tò wọn wọ́n bá dẹ̀ ní kí n jọ̀wọ́ kí n fáwọn ní nọ́mbà mi tiẹ̀ fẹ́ dá wọn lóhùn mo ṣàpàpà fún wọn kí n mọ̀ kí n má fún wọn nọ́mbà o wọ́n ti fẹ́ pè mí pa àtàárọ̀ báyìí assalamualaikum o ṣé mo wà òkè assalamualaikum o ṣé mo ti yan náfìlà ṣé mo ti kí zur ṣé mo ti kí astri bó ṣe ń pè mí lọ ló ń pè mí bọ̀. àmọ́ nǹkan tẹ́ wá sọ sílẹ̀ yìí o kí wá ní nǹkan tí ò dáa nínú ẹ̀ o tẹ́ ní ẹ̀bámọ̀ kẹ́ má ti fún un nọ́mbà kò yé mi. Sista Adijat báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ ṣàmú sítórì mi. ẹ wo àti ẹ̀mú kó tó lóun fẹ́ fi lè ṣe àmọ́ ẹ má fọwọ́ ara yín lé bọ̀dá yẹn lọ o ẹ fún wọn láyé o. ẹnà tábánikà díjú kẹ́ni burúkú kọjá a lè díjú kéèyàn rẹ fi gbẹ̀ kókó lọ o. kò yé yín. ẹ parọ́ náà because àkíyèsí tí mo tiẹ̀ ṣe nípa ẹni ni wípé ó ní ẹ̀sìn wọ́n ní ẹ̀sìn tọkùnrin bá dẹ̀ ti ní ẹ̀sìn ọmọ pé yóò gidi ni. bẹ́ẹ̀ni ẹ̀yin náà mọ̀. bẹ́ẹ̀ni ẹ ṣé gan ni Sista Adija. òótọ́ ni ọ̀rọ̀ tó máa ń sọ pé ilé àwọn obìnrin ò kí ń pẹ́ ṣú òótọ́ ni o wọn ò parọ́ o. bẹ́ẹ̀ni ẹ̀yin náà mọ̀. ti gbọ́ ẹ ṣé gan ni wọ́n appreciate. ṣé ẹni tí mo rí yẹn. serious masalam. ní ẹ máa béèrè ìpín yín lọ́dọ̀ mi ẹ máa béèrè oore lọ́dọ̀ èmi Ọlọ́run èmi ni mo lè ṣe fún yín o tí ń bá wá tẹ́ bá fẹ́ béèrè ẹ máa béèrè pẹ̀lú sùúrù. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Man kana yuridu al-ajlata àjálínà làwọn fi àmàna ṣáwọlì máa nùrídù. Anakumọ̀lá. Mo fẹ́ kọ́ lọ ibi tó ti sọ pé ìsìnbìrú wá rọ́bì tún. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladhina amanu isbiru wa sabiru
وربطوا واتقوا الله لعلكم تفلحون واتقوا الله لعلكم تفلحون. ẹ máa pàṣẹ sùúrù fáwọn èèyàn. وربطوا وصبروا. وعليكم السلام ورحمة الله وبركاته. Abdulhamid, a ti bá Ọlọ́run sọ, Ọlọ́run sì ti gbọ́. A ní ó fẹ́ lọ mọ ẹ̀kọ́ ìwé. A ti sọ fọ́lọ́run kí wọ́n kàn lọ ni. Sàtífíkẹ́ẹ̀tì wọn lásán lọ fẹ́ lọ gbà. Tó bá jẹ́ tìmọ̀, a sọ fọ́lọ́run yóò sì máa wọ̀ lórí nínú ilé ní àyínà. Àmọ́ kọ̀ọ̀kan lọ gba sàtífíkẹ́ẹ̀tì lọ́dọ̀ àwọn ìjọba ni. Tó bá ti wá dọ̀ràn tí ọmọ ẹni tó sí. Sùúrù tú ọ lọ́wọ́. Má kẹgbẹ́kẹgbẹ́ o. Ó sì gbọ́dọ̀ gbàgbé Ọlọ́run. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Kò sí nǹkan kan mi o. Ọlọ́run má gbàgbé o. Kọjú mẹ́kọ̀ọ́ rẹ̀. Máa lọ. Kò sí nǹkan kan tí ó ṣe o. Máa lọ. Ọ̀dà. Àfà. Ó yájà lọ. Tọ́jú alájà fún mi o. Náà tí à ń bá bọ̀. Ìsìbìrú. Wàsábìrú. Ẹ máa ṣe sùúrù. Good afternoon, ma'am. Yeah. Sorry, office admin of Salim number. Yeah. Second by the left. Second, Tony by the left. Yes. Okay, thank you. Welcome. Thank you. Okay. After tí o ti san school fee and departmental fee. Right. Ilé tó kù tí a máa ń gbà ní cash ó ní hostel fee. Ìyẹn ò lè ṣe transfer fee. So can I have it? Oh, I have it here with me, sir. Okay. Kí ló ṣẹlẹ̀? No, mo ń try àti wo the exact place tí mo fi sí nínú bag mi. Yeah, I left it in my bag. I'll keep it here. Arákùnrin. Kí ló ṣe ẹ́? Yeah, no, sir. Mo lọ sí ibi ATM, mo dẹ̀ withdraw owó yẹn. So yeah, I kept it in my bag. But ibi tí mo wá fi sí nínú bag ni mi was so sure of now. Ṣé o dẹ̀ lọ sí garden rárá? Ìgbà tí mo fẹ́ jẹun mo branch canteen but mi débi owó yẹn. Mi débi owó yẹn. No. Mi débi owó yẹn. Hello. No. Arákùnrin. Yes, sir. O lè lọ máa wá dáadáa níta. No, máa rí inú bag ni mo fi sí. I kept it here. I kept it in my bag. So inú bag ni mo kó owó yẹn sí. Excuse me, mo fẹ́ attend to other student. Ẹ lọ wá dáadáa níta. Or kó wá bó ṣe máa get another one because without that, I can't give you any hostel here. So you have to leave now. Oh my God, the ball ló really wà báyìí. Left it here. Ìwọ Ọlọ́run. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ká tiẹ̀ sọ wípé mo fẹ́ pe aláàjì náà sí. Fóònù mi ti kú, kò sí bí mo ṣe fẹ́ pè wọ́n. Àdúgbò ló dá lọ párò yìí. Everywhere ti dúdú. Kí n kàn tiẹ̀ ríyàn kan. Kí n kàn tiẹ̀ ríyàn kan tí mo lè charge fóònù mi lọ́dọ̀ ẹ̀. Ibo mo fẹ́ sùn sí báyìí? Kí ni mo fẹ́ ṣe fúnra mi báyìí Ọlọ́run? Ẹlẹ́dàá mi jọ̀ọ́ dúró tì mí o.
má jẹ́ kí nǹkan burú ṣe mí o. Pẹ̀lú level of insecurity tó wà ń tà sí. tó bá kó wà lọ́wọ́ mi ni màá gbọ́ ọmọ ẹ wọ́ mi lójú irú òdà. kí ló ṣẹlẹ̀ ẹ má bínú ẹ káalẹ́ sà ẹ káalẹ́ sà. Súnsẹ́yìn sẹ́. Kí ló ṣẹlẹ̀ ìwọ ni ẹ káalẹ́ kí ni ó fẹ́ tọrọ owó náà mọ́ orí wọn náà. Rárá o àwọn ilé máa ń pẹ́ ọmọ máa ń ṣèkà fáwọn èèyàn ní jẹ́ ká wọ everywhere o. Mo ò ṣèkà fún yín. Ó ṣèkà kí ni. ẹ bá tẹ̀ lọ pé ọwà owó ẹni pé lọ. Ẹ má bínú fresher ni mi ní school so mo ṣẹ̀ṣẹ̀ gain admission ni but owó tó yẹ kí n fi sanwó hostel mi ìgbà tí mo dé ọ̀dọ̀ admin officer kí n fẹ́ sanwó hostel mo kàn discover wípé owó yẹn ti sọnù nínú bag mi so ìyẹn ló jẹ́ kí n wà stranded by ẹ jọ̀ọ́ I just need somewhere to stay tonight tó bá di ọ̀la I will find my way ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. gbọ́dọ̀ tó ń sọ lẹ́nu ó dẹ̀ ń sọ̀rọ̀ bí arìndì ọ̀ ṣe ní yọ ẹ nígbà tí wọn náà múra bí yàrá ó mọ̀ pé yàrá ló ń yọ ni. nígbà tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀ tọrọ owó ni ó dàbí pé mi ò mọ̀ nǹkan tí mò ń sọ kí ni ìyàtọ̀ wa àtàwọn tó máa pàdé yàn ní ilé olóúnjẹ ebi ò pa wọn o ẹ̀gbọ́n jẹ ká búrẹ́dà tẹ̀wá fún mi irọ́ ni o wọ́n fẹ́ gbà change owó ẹ̀yàn ni ó ti mọ̀ pé bóun ṣe ní òun fẹ́ sún ọ̀dọ̀ wa yẹn nísìn àwọn àwọn pé irọ́ ó yà lọ gbà lọ́lọ́. no mi ń tọrọ owó mo kàn wá stranded ni bẹ́ẹ̀ ṣé wò mí èmi ni the only son Alhaji Àgbà oníwàásí àgbáyé agbọ́tọ̀ lọ́hún bẹ́ẹ̀ ni. ṣé Síkírù Àyìndé Barrister kan náà ta mọ̀ tó ti ṣaláìsí. oníwàásí làwọn Alhaji afa ni wọn kì í ṣe barrister afa ni dádì mi. kí ni ká ṣe sí ìgbàdàn jáfa ìgbàdàn jáfa bó ṣe wàá yìí nísìnyí kí ló fún aláṣọ àǹpọ̀ kì í ṣe Boko Haram. yes sir. gbogbo ẹnu ẹ náà. tàfà ni mo fi ń ṣàfà ni. kí ló ṣẹlẹ̀ gangan báyìí kí ló fẹ́ ká ṣe. kí ni nǹkan tó fẹ́ gangan. by tomorrow màá ti lè charge fóònù mi màá dẹ̀ pè wọ́n nílé. ṣé o láwọn mọ̀lẹ́bí náà pè wọ́n lórí fóònù. ibi tó máa ṣọ́fẹ́ pàrọ̀ jẹ́ caretaker ni àbí kí ni ṣáà ní kábẹ́ wábi tó máa sùn ni àbáwá jẹ́ school porter ni. owó tí ẹ̀ ní sùúrù jà jọ kí ni assurance pé táwa tiẹ̀ wá lọ́lọ́ fún ẹ tó máa sùn lálẹ́ kí ni assurance pé ò ní ṣèkà fáwà. torójú ẹ jojú ka o. kí lẹ tó mọ̀ tó bá lọ kó wa ń kọ́. ẹ má rò bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ṣe rí mùsùlùmí gangan ni mí ọmọ mùsùlùmí ni mí. má fi mùsùlùmí dábàá àjọ ọgbẹ́ni ṣíbà jẹ́ ìkọ́ lè fi bà ìlú yìí jẹ́ nìyẹn ọmọ mùsùlùmí ni mí ọmọ pásítọ̀ ni mí òun lè fi bà ìlú jẹ́ ọgbẹ́ni ṣíbà jẹ́ jàre. ọgbẹ́ni bẹ́nu sọ̀rọ̀ jàre jẹ́ gbogbo báàgì ẹ̀ english bá lọ wà ní ìlú àìlómi ètò ló ń gbé sínú báàgì náà. kó lọ yọ̀bọ̀ tó wà lóhùn nísìn tí wọ́n ní nípa lùsgáàd. ó máa rújú òye òòrùjú. Nigga! tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o. Daddy, photographer ẹ̀ ní ìníyẹn o. His name is Bola. Ọ̀gá, ṣé mo olóńgbò? Mi ìṣàṣetì rí náà. I can't get over you. Ìgbà tó ti gbàdé bàbá ńlá wèrè olórí burúkú unfocus man ṣàǹfààní photographer yẹn. Tó bá ti wá síbi iṣẹ́, a padà sílé and she's a single parent. Obìnrin, where's your pride as a woman? Oh, don't even dare lie to me again. Don't even try it. Oh, mọ ẹ̀mí sí mi sọ́lá. fáwọn ọ̀rajà gbogbo ẹja jíjẹ ni àgàgà àwọn ẹja tó gbó yàtọ̀ sáwọn ìsínwẹ̀rẹ̀ pẹ́ẹ́rẹ́ ẹja lódò ó wẹ̀dọ̀wẹ̀dọ̀ délé olúwẹ̀rẹ̀ túnútúnú kọ́ òkú lójú ó gbé àbúrò ẹja ilé ìbò wa kàkà tó ń hàn wọn lọ́rùn ẹ wò ẹ má jẹ bẹ́ẹ̀ sinimá titun ẹja ńlá kọjá àfẹnuròyìn ẹjọ it's a movie written and produced by Kiki Bakare directed by Muideen Ẹ̀sáyẹ̀dẹ̀ starring Kiki Bakare Ronke Odúsànyà Flèkì Rẹ̀mí Sùrùtù Kẹ́mi Àpèsè Kẹ́mi Tí Babátúndé Adémíòye Joseph Momodu Victoria Adébóyè Akeem Ọ̀gárá Mímísọ́lá Daniel Lydia Lawrence Àyànlá Odúbẹ̀là Dárasími Ọmọṣẹ́yìn Dúpẹ́ Sàlàó Diva Gold Jeremiah Heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀ní ẹja ńlá sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan tó ń bọ̀ lọ́nà o ìkànnì Kàràkútà ìkejì ní Kúyẹ̀ ẹja ńlá làkọ́lé eléyìí tó jáde yìí. wọ́n máa mú wọlé lọ ta tí wọ́n mẹ́rin fi ọ̀sẹ̀. Títí wọ́n bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni gáàmù. iṣẹ́ tó naṣẹ́ pa ni àwọ̀ tó wò ní ẹgbà bẹ́ẹ̀ ọ̀làsíkò adé orí ọ̀gbìn òjò tẹ̀yẹkẹyẹ gbogbo igi tí lẹ́gbẹ̀ẹ́ bá fọwọ́ bá ìdúró ló ń dún.
kiri bí ẹran aṣẹ́wó. That advice ẹ gẹ́gẹ́ bí best friend ẹ pé kó o dì mú dáadáa. Ó ṣe wà báyìí ó tiẹ̀ ní láti sáyẹn ní ìfọ̀sẹ̀ kẹ́rù ẹ̀ bí mo ṣe kẹ́rù ẹ̀ máa gbọ́ bí mo ṣe. Ẹjọ́ tó lọ náà mi ò fẹ́ wà láyàwó rárá láàárọ̀. Can you please leave? Ìwọ ọmọbìnrin òun kú mi kàràkàrà nínú ilé yìí o ṣé wọ́n ló ń jẹ́ kàn. How I wish my mother could be happy again. Wọ́ jọ̀ṣọ́ ló máa ṣọwọ́ òkè. Òun la inú ẹ níwájú mi. Oní God oní audacity ojú níwájú èmi. Òun sọ fún mi wípé o fẹ́ fẹ́ mi. Mommy. Kí ló ṣe? Some people are eating the gate. I think ó dàbí àwọn ọmọ ilé mi. Gbogbo nǹkan tí òun jẹ́ kó rántí wípé bàbá ẹ̀jẹ̀ fi wá sílẹ̀ kó lọ tọ́jú rẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ń fa ṣọ́ọ̀kì fún single mother tó fi ní depression disappointment calamity. Ẹni ẹ ṣí ilẹ̀kùn fún ọkọ tèmi kó wá wẹ̀ ń bẹ̀. Kí ló dé? Ṣé wà lè bọ̀? Ibo ló yẹ kẹ́ sùn lálẹ́? Nínú yàrá wo? Ọ̀dọ̀ mi kọ́ ló yẹ kẹ́ sùn. Kí ló dé ìwúwo àgbàyà mọ́? Ló fi yẹ kẹ́yìn obìnrin wo múbi torí yín ni o. Sinima titun single mother a movie written and produced by Ọmọwùmí Ajíbóyè directed by Òkìkí Afọláyan starring Wùmí Ajíbóyè Bùsáyọ̀ Amọ̀dẹ̀májà Àbẹ̀bí Zainab Bakare Túndé Usman Okele Joseph Muhammadu Yínká Solomon Wálé Sanusi Fúnmi Adélùsì Yínká Adédèjì Kẹ́mi Kórèdé Fúnmi Jẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú múvì yìí tá a pàkọ́lé ẹ̀ ní single mother subtitled in English. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ́ rí lára mi gangan tẹ́ fi wò wípé ẹ fẹ́ fẹ́ mi sílé gẹ́gẹ́ bí ìyàwó. Àkọ́kọ́ ẹ mọ ọmọ tọ́jú ẹ mọ bó ṣe ń tọ́jú ilé. Lákò gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá dídúndún. Tọ́ba alákàtúrà kí wọ́n á tún rí sóbò dúdú ó lọ lórí kíní bí. Gbogbo tí wàá ń dojúrú o àfi kó ṣà òkè ó tán mọ́lẹ̀ sí o torí ó rújú ó máa rújú o òwe torí ó rújú ó máa rújú o irú kí lèyí o àfi kọ́lọ́run ọba bá wa dá sí i kó gbà wá o yé o kó gbà wá o kó gbà wá o yé o kó gbà wá o torí ó máa rújú o ó kọjá agbára mi o bó bá jẹ́ṣẹ̀ ni mo ṣẹ̀ ọ̀run dákun foríjì mi o bó bá jẹ́ṣẹ̀ ni mo ṣẹ̀ yá Rábì foríjì mi o n ò lẹ́nì kankan tí n ó pè o ọ̀rọ̀ yìí ta kókó ó kọjá agbára mi o ọ̀rọ̀ yìí mọ̀ ta kókó ó kọjá agbára mi.